Ìwọ nìkan ló wá. Ta ló bí ọ? Òun ló ní kọ́ bó ń gbé wá. Ìwọ nìkan náà ló wú ló gé. Báwo ló ṣe mọ̀ fún wọn ṣìkú síbí fresh? Mo wá bí láàrin ìrọ̀lẹ́ àná. Nígbà wọn ṣìkú yẹn. Kò tó wá wò kalẹ̀. Kò tó wá gé. Kí ló fi gé orí yẹn? Ẹ̀yin àfà ẹ ti rórí èèyàn ẹ ti rí orí èèyàn gé mi orí òkú lókùn tẹ́ ti lọ ń gé. Ibo kan là ń lọ lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tó ṣe orí òkú lókùn tẹ́ ń wọ orí èèyàn gangan pé tí ẹ fi máa ṣe nǹkan ẹ tá fẹ́ fi máa ṣe tutù ẹ tá fẹ́ fi máa ṣe nǹkan tó wù yín orí èèyàn lẹ̀ ń wá káàkiri tẹ́ ń gé. Ẹ orí òkú olókùn tán ti sílẹ̀ lẹ́tí rán èèyàn kan kó ti lọ gé wá tó bá yẹ máa ní babaláwo ni àṣẹ ẹ̀yin àfà lẹ́ ń ṣiṣẹ́ bí ẹ̀yin àfààní lọ́tọ̀ ẹ̀yin àfààní lọ́sì ẹ̀yin lẹ pọ́ ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé ẹ̀yin lẹ ń górí èèyàn ẹ̀yin lẹ máa ní kí ọmọ ọlọ́mọ tó rìn lọ jẹ́jẹ́ kó lọ́mọ bá yín górí òkú wá ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín yìí. tó lọ górí òkú àbí ẹ wo babaláwo kan tó lọ górí òkú báyìí ẹ̀yin náà ẹ wo ìdí tí mo fi dá orúkọ babaláwo níbẹ̀ yẹn torí mọ̀ pé bàtà àwọn èèyàn gbọ́ babaláwo bẹ́ẹ̀ yẹn wọ́n ti ní èyí tí babaláwo lẹ́nìí ni bẹ́ẹ̀ ni kì í ṣe babaláwo. Ta ló bí ọ? Òun ló ní. Ta ló bí ọ? Òun ló ní. Thank God wípé àwọn Aláròyé àwọn BBC wọ̀nyẹn olórí ibú wọn ò tí ì lọ gbé wọn bá ti ibi tó ti sọ pé àáfàá yẹn wọ́n ti bá gé kúrò wọ́n ti bá gbé babaláwo sí wọ́n ní àáfàá tó di babaláwo nǹkan tó máa sọ nù. Ìwọ nìkan ló wá. Ta ló bí ọ? Òun ló ní kọ́ bó ń gbé wá. Ìwọ nìkan náà ló wú ló gé. Báwo ló ṣe mọ̀ fún wọn ṣìkú síbí fresh? Mo wá bí láàrin ìrọ̀lẹ́ àná. Nígbà wọn ṣìkú yẹn. Kò tó wá wò kalẹ̀. Kò tó wá gé. Kí ló fi gé orí yẹn? Ọ̀bẹ. Ok. Ọ̀dà. Kí lorúkọ rẹ? Ọ̀jẹ̀dùkún. Ok. Kí lorúkọ rẹ? Àlíjà. Ọ̀jẹ̀dùkún Àlíjà. Agbóyè lọ wá górí yẹn. Ago mélòó? Lálẹ́ bí time. Méjì alẹ́ ló wá gé ìwọ nìkan ló gé kí ló tún yọ lára wọn. Ok. Ó yá bọ́ sí tòsí background yìí. Wọ́n ti ní èyí tí babaláwo lẹ́nìí ni bẹ́ẹ̀ ni kì í ṣe babaláwo. Ó yé yín nísìnyí. Ṣùgbọ́n àwa ń gbé àwọn fídíò jáde ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì mi lórí Facebook mi pé nígbà tí mo gbé fídíò safe line nílùú Ìwó pé allegedly wọ́n sọ pé ó pààyàn tí mo gbé fídíò ẹni tó pẹ̀rẹ̀ ní ajáde àmì Ọlọ́run tó wà nílùú Ìlọrin tó lọ báyàn nínú hòtẹ́ẹ̀ kan whatever tí mo gbé jáde àwọn kan wá ń béèrè lọ́wọ́ mi wípé fídíò wòlíì tó pààyàn tó rí òkú ṣẹ́kọ́ndìrì tó rí mọ́lẹ̀ pé mi máa ti gbé jáde mo lórí yọmí ti gbé kí ni mò ń gbé fún nígbà tó rí yọ nígbà tí ìyè ké bí a mo fẹ́ máa fi create content orí yọmí ti gbé so kí ni mò ń gbé fún oníṣẹ̀ṣe ni mí mi ṣe kìrìsìtẹ́nì yes I'm a pastor before I'm a reverend before in Anglican church so tí n bá sọ wípé so bí n bá sọ pé mi ò gbé nǹkan mi ì gbé náà nù kì í ṣe pé bóyá àbòsí bọ́ ìdí tí mo fi dá orúkọ babaláwo ní ìsìn ẹ̀yin mùsùlùmí ilẹ̀ ń pariwo láti jẹ́ pé babaláwo ló ń górí èèyàn babaláwo ló ń pààyàn babaláwo ló ń ṣègbà olórí ibú Rashidi Ìwó ọba amúgbó yẹn tó bá máa sọ̀rọ̀ á ní àáfàá tẹ́ bá ti rí tẹ̀rórí èèyàn lọ́wọ́ ẹ̀ pé ara àwọn ẹgbẹ́ babaláwo ni ẹ dákun tó bá yẹ pé gbogbo àwọn èèyàn tó wá mú lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń ká orí èèyàn tó ń ká apá èèyàn tó ń ká ẹsẹ̀ èèyàn ọmú èèyàn ìdí èèyàn bàbà ìdí èèyàn gbogbo nǹkan kan tó ń ká mọ́ wọn lẹ́sẹ̀ tó ń ká mọ́ wọn lọ́wọ́ tẹ́ bá wá sọ wípé àáfàá tó ti wá darapọ̀ mọ́ babaláwo ni ajẹ́gbẹ̀yìn mùsùlùmí gan ẹ̀ ní ìgbàlà ẹ̀ tiẹ̀ kúkú ní gan tẹ́lẹ̀ ajẹ́pẹ́ Kùránì yín kò ní ìgbàlà kankan òfo lásán àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ìdí ni wípé ńgbà tẹ́ ẹ sọ wípé àáfàá tó ń górí èèyàn oníṣẹ̀ṣe ni ó dáa kí wá ní ìgbàlà gan tó wá wà nínú mùsùlùmí ṣíṣe kò sì sí ẹnìkan nínú yín tí ò ṣe nǹkan ìṣẹ̀ṣe
ṣùgbọ́n nǹkan tá à ń sọ fún yín ni wípé àjọ̀nú tẹ́ ń lò tẹ́ ẹ fi ń pa ènìyàn nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ìṣẹ̀ṣe kọ́ ló ní. Ìṣẹ̀ṣe ò kì í fèèyàn ń ṣoògùn owó, kódà àlógùn owó àní oyè yìí nìsín oṣólẹ̀ ifá ọ̀la ègbèfá iṣẹ́ àánú kì í ṣoògùn owó, ṣùgbọ́n ẹ̀yin àfáwọn ilẹ̀ ní ẹlógún owó, ẹ̀yin lẹ́yìn ní ghost client, ẹ̀yin lẹ́yìn ní gbogbo ẹ̀ tí ó sì sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣe nígbà ìwáṣẹ̀ wa tó oògùn owó bá wà. Kí ló dé táwọn bàbá wa fi ṣoògùn owó? Kí ló dé tó fi ṣe? Ẹ̀yin àfáwọn yìí ni. Ṣé bí àwọn ọmọ kéékèèké yìí ni wọ́n ń borí èèyàn lọ́wọ́ rẹ̀? Ẹ wo ẹni yìí náà, mo máa play fún fídíò yẹn nísìn kẹwò. Ẹ wo ẹni yìí, orí bàbá oníbàbá tí wọ́n ti sin, ó lọ gé orí èyẹn. Thank God wípé àwọn Aláròyé, àwọn BBC wọ̀nyẹn olórí ibú wọn ò tí ì lọ gbé. Wọ́n bá ti ibi tó ti sọ pé àáfàá yẹn wọ́n ti bá gé kúrò, wọ́n ti bá gbé babaláwo sí, wọ́n á ní àáfàá tó di babaláwo, nǹkan tó máa sọ nù. Adépẹ́ pé direct ni wọ́n tètè gbóhùn ẹ̀yẹn síta. Àwa ń gbé kíní jáde, àwa ń dìfẹ́ẹ̀dì nǹkan táwa gbàgbọ́. Mo sọ pé àwa ọmọ òsín, àwa yúùtù sín, tá a ti padà sílé àní gbọ̀njẹ̀gẹ́. Eléyìí tẹ́ ti ba ìṣẹ̀ṣe jẹ́ fún àwọn baba ńlá wa, ó ti tó gẹ́ẹ́. Mo máa ṣe fídíò kan láìpẹ́ yìí lórí fídíò Odùduwà tí mo rí. Mo máa ṣe fídíò kan láìpẹ́ yìí lórí ẹ̀. Mo máa tú àwọn pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kan jáde ńbẹ̀. Ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá ẹ dáràn lọ́wọ́ mi. Mi tẹ̀ tí rẹ́dì fún yín rárá. Mi ò rẹ́dì fún yín rárá. Mi tí rẹ́dì. Ẹ̀yin lẹ̀ ń pààyàn lẹ̀ ń górí èèyàn, ẹ lọ jáwọ́. Èyí lè tẹ́ ẹ pa wá ó ti tó, ẹ ṣáà lè pa wá tán lórí pé fẹ́ ṣoògùn owó. Àdìbò ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ń polongo owó, wá ṣoògùn owó, ìfá kìíní kan. Ẹ̀yin ilẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí àwọn bàbá wa wọ̀nyí, àwọn bàbá wa láyé tá a wà wọ̀nyí, àárí wọn tí wọ́n polongo tán polówó oṣólẹ̀, polówó kìíní kan kìíní kan, ẹ̀yọ́nú kìíní kan, ẹ̀yọ́nú gbá, ẹ̀yọ́nú àwo, àárí wọn tán polówó ní online. Ẹ lọ wo orí rédíò káàkiri, ẹ lè rí babaláwo kó bọ́ sórí rédíò kó máa polówó oògùn ńbẹ̀. Ẹ̀yin àfáwọn yìí ni ẹ máa gbọ́ bàbá aláàánú, bàbá kìíní kan, bàbá làkàṣègbè, bàbá alágbájá kìíní kan, ọkọ oṣó, ọkọ àjẹ́, ọkọ kìíní kan kìíní kan. At the end of the fake ni gbogbo yín jẹ́. Ẹ̀yin lẹ̀ ń polówó online, babaláwo kì í polówó. So you are fake, fake ni gbogbo yín náà. Ẹ̀yin ni ẹ ṣáà ní pawátọ́ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin wòlíì sọnù, ẹ̀yin ọ̀fọ́n àti wòlíì sọnù, ẹ̀ ní pawátọ́ nílẹ̀ Yorùbá. Ẹ ti báyé àwọn ọmọ ọlọ́mọ àwọn obìnrin wọ̀nyẹn, ẹ ti báyé wọn jẹ́, ẹ ti fi ẹpọ̀n orí ibú yẹn ti fi báyé wọn jẹ́. Wọ́n á fi nǹkan, wọ́n á fi rorí ọpọ̀n, wọ́n á fi bá àwọn ladies wọ̀nyẹn sùn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ti sín abẹ́ wọn, wọ́n ti ṣe gbogbo ẹ̀, tẹ́ ti báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ sí gbòòrò. Wọ́n ti di olóṣó káàkiri. Ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ̀nyẹn, ẹ máa wọ́n á so cross mọ́dún, wọ́n á so cross mọ́wọ́. At the end of the day, ṣé àwọn ìyàwó òkè gbé wọn ṣoògùn? Ẹ̀yin náà lẹ́dẹ̀ẹ́ ń pàdíṣẹ́ sí wọn lára. Ẹ̀yin dìdìrín onídìdìrín wọ̀nyí. Ẹ gbọ́ nǹkan tá àfáà yìí sọ, ẹni tó ń gbórí bàbá ní bàbá tán ti sin, tó ń gbórí ẹ̀ fún, kí ló fẹ́ forí ṣe? Ṣé babaláwo lẹni tó gbórí? Ṣé babaláwo tún lẹni tó gbórí yẹn? Àbí ṣé babaláwo lẹ lè báyìí? Ẹ tún ní pé babaláwo ló ń gbórí ẹ̀, ṣé babaláwo lẹ léyìí? Ẹ̀yin òpònú akẹ́